ayé màfúge làjẹ́ dédé àgbí ọmọ àkálẹ̀ o àpàká ilẹ̀ òǹrìn àjò àbọ̀ yìí ti bra àwọn àrùn àtùjọ́ mo kọ́kànrin mo kóbìnrin mo kọ́madé mo káàgbà Ìlàjẹ TV òun àmì wò ní ara ní ìlú Bógijẹ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì ibo yìí apostoli Prince Debo Ojubuyi yóò ti mi ṣe ìfilọ́lẹ̀ ètò àti lè kọ́ ilé ìjọsìn èyí tọmọdé tàgbà ìwọ ìraná Zion àbúrò outside Zion ìwọ ṣáà ti jẹ́ aláṣọ funfun ibo yá àti lè ká lọ àti lè ká yìn Ọlọ́run bí gẹ́gẹ́ bí àwọn kan ṣe mi ṣe àwọn bí àwọn ẹ̀sìn mọ́rin yá mi lọ camp ó mi ṣèfilọ́lẹ̀ ẹ̀nì ní ìlú Bógijẹ àkàbà àkàlọ Ìlàjẹ TV òun àmì wò ni. Ǹjẹ́ a lè mọ̀ yín sà? Orúkọ mi ni Supreme Evangelist Kẹ́hìndé Moses Salasi from Royal Comfort Parish. Kí ni ẹ wá ṣe níbí báyìí lẹ́nu? A wá síbi torí Evangelist Debo. Ṣé wọ́n fìwé pè yín ní fúnra wọn àbí ẹ rí ìpolówó rẹ̀ ní ẹ̀rọ amóhùnmáwòrán ti Ìlàjẹ TV? What really happened is that is my boss, Super Evangelist Beke Akikulugbe. I want to invite, and he's one that called me this morning that I should come here to come and represent him. That's why I'm here. Ṣé ẹ̀yin rò pé ó máa mú ìtẹ̀síwájú bá ẹ̀sìn Zion àti ẹ̀sìn aláṣọ funfun lápapọ̀? Bíbélì sọ pé láì jẹ́ pé òun kọ́ ilé náà kò sẹ́ni tó lè kọ́. Ènìyàn ló máa kọ́, Ọlọ́run máa lo ènìyàn ni. And láti sọ pé wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ yẹn àsìkò tó tọ́lọ́ fẹ́ kí ìgbésí òkè láti ọ̀dọ̀ wọn kó farahàn lọ́ ṣe gbé ìgbésẹ̀ yẹn kó dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run máa fún wọn ṣe. Ǹjẹ́ a lè mọ̀ yín sà? Yes, of course. Kí lorúkọ yín? Orúkọ mi ni Kúnlé Gimson. Kí ni nǹkan tí ẹ wá ṣe ń bíbá ilé ni? Àwa wo ọ̀gá mi ni ẹ̀gbọ́n mi Debo Ojubuyi torí wọn la fi wá ń bí lẹ́nu. Ṣé fúnra wọn ni wọ́n pè yín ni àbí ẹ rí ìpolówó yẹn nínú ẹ̀rọ amóhùnmáwòrán ti Ìlàjẹ TV? Lílì náà àwọn gangan náà pè wá nítorí àdúgbò ń bí làwa wà sọ àwọn náà pè wá dẹ̀ láti wá yẹ wọn sí. Kí ni ẹ̀yin rò nípa ilé HARAMA tí wọ́n ṣe ìkówójọ fún tó fẹ́ kọ́? Gbogbo ẹ̀ fògo Olúwa náà ni ó nice. Ǹjẹ́ ẹ̀yin wò pé ó lè mú ìtẹ̀síwájú bá ẹ̀sìn Zion àti ẹ̀sìn aláṣọ funfun lápapọ̀? Ó lè because àgbẹ̀sọ̀ púpọ̀ lè ó tiẹ̀ máa mú ni because tàbá wo àwọn mọ́mí Esther Ajayi tàbá wo wọn lẹ́jọ́ mẹ́ta gbogbo akitiyan wọn láti mú ìdíṣẹ́ àwọn ìjọ aláṣọ fún papọ̀ àdìpé tí ò bá sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ kò ní ṣe é ṣe sọ̀rọ̀ Ọlọ́run tí wà bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa ṣe ṣe. Orúkọ mi ni Pastor Olùṣọ́ Àbáyọ̀mí. Kí ni nǹkan tí ẹ wá ṣe ń bíbá ilé ni? Bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ ó ní kẹ́ jáde síta kẹ́ lọ tan ìmọ́lẹ̀ sí gbogbo aráyé kẹ́ jẹ́ kó mọ̀ pé òkùnkùn kọ́ ló nílé ayé bí ó ṣe ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ sì ṣe pàtàkì nínú ayé ọmọ ẹ̀dá àwa ni ìmọ́lẹ̀ ayé tá bá tan ìmọ́lẹ̀ gbogbo nǹkan bí tá à ń lọ tó jẹ́ ọ̀run rere ó ṣe pàtàkì láyé mi àti gbogbo wa tó pé tá a bá tan ìmọ́lẹ̀ yẹn a máa jẹ̀bi níjọba ọ̀run. Kí ni ẹ̀yin rò sí ẹ̀sìn ìkówójọ ìpàgọ́ tí ilé tí bàbá wa Debo Ojubuyi tó fẹ́ kọ́? Ìkówójọ fún ilé ẹ̀sìn tó lágbára ni nítorí pé Ọlọ́run sọ pé I will build my church and the gate of hell shall not prevail. The gate of hell cannot prevail if you build the church. Tẹ́ bá ti kọ́ ilé ńlá tí gbogbo ènìyàn lè kúrò nílé wọn láti lè pàdé láti tan ìmọ́lẹ̀ gbọ́n lè wà nílé wọn kẹ́ máa tan ìmọ́lẹ̀ ṣùgbọ́n ó ṣe pàtàkì kí a pé ẹ̀yin kẹ́ wá fi owó yín fi jíyìn fún Ọlọ́run láti kọ́ ilé ńlá fún Ọlọ́run láti òkè láti jẹ́ kó mọ̀ wípé òkùnkùn kò yẹ kó wà nínú ayé ọmọ ẹ̀dá nítorí pé ìjọba ọ̀run ni èrè wa. So ó ṣe pàtàkì ẹni tí ò bá sínú bí lónìí ó lè sanwó sínú àkáǹtì wọn láti jẹ́ kó mọ̀ pé ó nípìn níbẹ̀ nítorí pé ilé ńlá òkè ọ̀run kó ba lè nípìn nínú ẹ̀ nítorí pé nǹkan tó bá ṣe ní ayé ni wàá gbà lọ́la. Ó ṣe pàtàkì ká kọ́lé tó pé nǹkan tó bá ṣe nílé ayé ni wàá jèrè lọ́run. So nǹkan tó wà ń bẹ nìyẹn kí agbára èṣù má ṣe borí àwọn ènìyàn làwọn fi sọ pé wọ́n fẹ́ kọ́ ilé náà kí èmi àti ẹ lè kúrò nílé wa nígbà tí Ọlọ́run sọ pé ẹ ya ọjọ́ ìsinmi láti yà wọ́n sí mímọ́ ká bá lè yà á sí mímọ́ kò yẹ ká máa wo DSTV nílé ká wá ká wá forí balẹ̀ fún Ọlọ́run k'Ọlọ́run lè gba gbogbo ògo. Ẹ ṣé gan sir.
I think we should not be negative about anything. I know it's going to be good. I know it's going to help the Zion unification, and it's going to help in propagating God's work, as it were. Do you think this will bring togetherness to the Zion and all the cherubim and white garment churches home and abroad? Well, it depends on our dispensation. If we feel we want to come together, we can. A single person cannot do the job. It is the work of all of us to make sure that we bring about the unification that we desire. You're welcome, sir. Thank you. My name is Ishola Adewale Festus. Okay, were you invited by Debo Ojubuyi or you saw the publicity on Ilaje TV? Actually, I was not informed before, but when I check my phone on WhatsApp, then I see the invitation, the one that is sent to me on WhatsApp. So, and I decided to come.
your hand, you are welcome to Pastor Debo program. Kígbe káàbọ̀ sí prógámù bọ̀dá wa ọba orin wa Debo Ojubuyi kí ẹ̀mọ́ ní ẹ̀gbẹ́ rẹ̀ tó káàbọ̀. Thank you. Afẹ́bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu àsìkò òsìkú wa mọ́. A máa bẹ̀rẹ̀ láti orí praises and worship fún ìṣẹ́jú márùn-ún. Ìyẹn wà fún àwọn guest kan tó wà tó ṣe wọlé dé àtàwọn tó pọ̀. Olúwa ẹ̀jọ́ ìlú orin inú kó ní àdúrà 1 million dání. If you not go praise God, God will listen to your prayer. Because God love worship. God love praises. And now invite one of the leading evangelists, is a lady, in worship and
Let us pray. Gracious Heavenly Father, the foundation of Zion and the bringer of the gospel. Unto you we have gathered today to lift up your name. We ask, dear Father, that the grace of your presence will abide with this holy congregation, and that the power of your Spirit will reside upon us today in the name of Jesus. Amen. Lord, we ask that every segment of this program will be glorifying to you. Father, we thank you. In Jesus' name we have prayed. Jale Moinsa. Yeah, èmi ni Evangelist Prince Olúbùnmi Ọ̀nàfẹ́jọ́ tí a mọ̀ sí akọrin kérúbù. Kí ni nǹkan tí ẹ wá ṣe níbí báyìí lẹ́nu? Gẹ́gẹ́ bí ìwé tó pè wá síbi tí a wá lé nìyí, a wá fún ìfilọ́lẹ̀ àti àtúnkọ́ ilé Harama ti Síónì tí àwọn bàbá wa ti kọ́ ní ìgbà yẹn, tí àwọn bàbá wa Prince Debo Ojubuyi tí wọ́n tún wá ń ṣe àgbékalẹ̀ lọ́jọ́ tí ó ní. Ẹ kà mọ̀ yín mọ̀. Bẹ́ẹ̀ ni, orúkọ mi ni Princess Adérónkẹ́ Ọ̀nàfẹ́jọ́. Bẹ́ẹ̀ ni. Ṣé wọ́n fìwé pé yín wá síbí báyìí lẹ́nu àbí ìpolongo ti ẹ̀rọ amóhùnmáwòrán ti Ilaje TV lẹ́tí rí? Bẹ́ẹ̀ ni, wọ́n fìwé pè mí wá ní látọwọ́ Prince Ojubuyi Adébọ̀wálé, wọ́n pè mí wá ní. Kí ni ẹ̀yin rò nípa nǹkan tí wọ́n ṣe lénìí? Ṣé ìtẹ̀síwájú ó máa mú tẹ̀síwájú bá ẹ̀sìn Zion ní àpapọ̀ àti white garment? Bẹ́ẹ̀ ni, ó gbọ́dọ̀ mú tẹ̀síwájú bá ẹ̀sìn Zion àti white garment lápapọ̀, because mo fi pé a ti ń fìmọ̀ ṣọ̀kan díẹ̀díẹ̀ báyìí. Tó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú, mo mọ̀ pé ó máa tún boom sókè sí. So nǹkan tó lè mú máa tẹ̀síwájú sí ni pé kí a fìmọ̀ ṣọ̀kan as one, ká pera wa ní ọ̀kan, ká má discriminate. So mo fi pé ó máa jẹ́ kó lè ṣe bẹ́ẹ̀. I want us to follow Ilaje TV on Facebook, Instagram, and any other social media. Ilaje TV ló lè ṣe, so let's follow them. Yes, here we are. Ilaje TV òun ló lè ṣe. Without Ilaje TV, gbàgbé amóhùnmáwòrán tó kù wọ́n ń bọ̀ lẹ́yìn ni. If you love Ilaje TV, just say ṣara. Jale Moinsa. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ló ń pè ní Prince Adébánjọ ọmọọba Ìṣọ̀lá aka ẹwà Jésù world best ní gbogbo Ajégúnlẹ̀ commander. Kí ni nǹkan tí ẹ wá ṣe níbí báyìí lẹ́nu? Àwa bá ọ̀gá wa ẹ̀gbọ́n wa Prince Debo Ojubuyi àwa bá kọ́lé Ọlọ́run tí wọ́n ní àwọn fẹ́ kọ́ with 40 million. So ìdí ẹ̀ la ṣe wà ń bí bàdàdà tún wà ń bí láti gbé Ọlọ́run ga, láti fi ògo fún Ọlọ́run nínú ayé wọn, láti bá wọn dúpẹ́ gẹ́gẹ́ bí oore ńláńlá tí Ọlọ́run ṣe nínú wa àti ìran tí Ọlọ́run mú wọn rí la ṣe wà ń bí. Kí ni nǹkan tí ẹ rò nípa nǹkan tó ń ṣe ní èní nípa ìpàgọ́ ìkówójọ ti ilé Harama tí wọ́n fẹ́ kọ́? Kí ni èrò tí nípa ẹ̀? Èmi nígbàgbọ́, ó dẹ̀ dá mi lójú, because ẹnikẹ́ni tó bá wà nínú Jésù kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Ọlọ́run wà ń bẹ̀ fún wa láti ṣe gbogbo nǹkan tí a bá ti béèrè lọ́wọ́ ẹ̀, tí a bá ti kúrò nínú ẹ̀ṣẹ̀. So lẹ́ni ìsìn èmi nígbàgbọ́ pé ó ti di ṣíṣe nìyẹn. Gbogbo àwọn tó wà ń bí, gbogbo orí tó wà ń bí lẹ́ni wọ́n máa support fún ilé náà, ó dẹ̀ máa di ṣíṣe pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ènìyàn, ó máa ṣiṣẹ́ fún gbogbo wa. So nǹkan tèmi nígbàgbọ́ ni. Ǹjẹ́ ẹ rò pé ó máa mú ìtẹ̀síwájú bá àwọn aláṣọ fífún àti Zion lápapọ̀ gangan? Ní agbára Ọlọ́run, ní ìgbàgbọ́ tèmi, ó dá mi lójú pé bí Ọlọ́run ti jẹ́ kó ṣeéṣe, ìtẹ̀síwájú lọ́pọ̀lọpọ̀ máa wà fún gbogbo àwọn Zion àti gbogbo àwọn gospel singers, torí ó máa jẹ́ àwòkọ́ṣe fún wa tí àwa tá à ń bọ̀ lẹ́yìn tí a máa tẹ̀lé. So ó dá mi lójú pé ìyanu máa ṣẹlẹ̀, pé ìyanu máa ṣẹlẹ̀ láyé àwọn Seraph, Cherubim and Seraph and gospel everybody. All right, ṣé gan. Vamos a
ọ̀rọ̀ rẹ lọ́wọ́ rẹ ọ̀rọ̀ rẹ ó lọ́wọ́ rẹ bí wèlé bá wà ní yẹ bá wọ́n yóò bá lè bá wọlé wọlé ìrìnàjò wa nílé ayé ó lè bí a ṣe lọ. Ìgbà tí ọmọ yẹn sọ̀rọ̀ tí mo láwọn ní owó lọ́dún ẹ̀ nínú ìpàdé ẹ̀kọ́ nínú bíbí nígbà tó sọ̀rọ̀. Tí o bá ní wàá lọ́wọ́ àlàjọ bí a ń fọ ìwé ìlú àti ìlàjà yà wọ́n. Ìdí kẹfọ́ àwọn tí wọ́n á jẹ fún tágbó máa ń ṣe sí àmà àfọlàjẹ. Wọ́n bẹ ní fọlàjẹ. Dáàbì sílẹ̀ lé ní ìlàjẹ lórí. Agbẹ́nibẹ̀ máa wá. Ẹsẹ̀ àwọn ilé ìjọ lọ́wọ́ dá wa sórí ilé ìjọ dára rẹ̀. Àwọn alámọ̀ àṣírí ìgbéga ìlàjẹ lórí. Ìlàjẹ ọ̀dẹ gíláàsì. Gíláàjẹ bá náà ní bọ̀kàní lẹ́kì ìwà yìí. Ìbọ̀làjẹ yìí ní àtẹ̀lé ìjọ. Alágbára rẹ̀ pọ̀ náà. Alẹ́ sábà mọ̀ ẹ́ pẹ̀lú ìyá rẹ̀. Torí ọdún abẹ́jẹ́ àdéhùn ọlọ́run wa àǹfààní ẹ̀jẹ̀ àníjẹ̀ ọjọ́ bí ó wà pé ó tẹ́lá máa lajẹ́ lọ́wọ́ rẹ̀ pé ìgò sí ìlàjẹ́ ọ̀gá ẹ̀jẹ̀ níjà lọ ẹ̀jẹ̀ níjà lè wá jẹ́ praise the Lord. Mo sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ MC wa tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ mo fẹ́ tètè kọ̀rẹ́tì torí máa sọ níbi yìí mọ́ máa sọ níbi yìí o pé kí lọ sáyọ̀ kí àlàjẹ́ máa sọ sórí mo yí dára fún akúwé dédé lajẹ ọmọ ẹbí kọrin ìdílé ọba méjèèjì bó bá ti sọ ọba wà bí ọba kò ní jìnnà Debo ọjọ́ lórí ìmọ̀ recognize first government èmi sọ pé wọ́n ọpẹ́ kọlu jẹ́ kí n sọ pé owó wa ní oyún lọ́rùn ọ̀nà ìlàjọ́ lọ́nà
náà ìṣojú rẹ̀ o ìyá yẹn tó bẹ̀rẹ̀ o ọlọ́mọ ìyá jẹ wá o what I'm saying now ó bẹ́ kìlọ̀ ń débọ̀ yí gbọ́ ìkìlọ̀ mi lórí ọmọ yìí mo fẹ́ rẹ̀ orí yóò kọ ìyá ọjọ́ gbogbo ọmọdé wa ìdáyé ní agbólógbò ẹ̀ wáta náà mo ní lè bẹ̀rù látàkùn owó ránṣẹ́ mo dẹ̀ dúpẹ́ pé ó ṣe ẹ̀rọ jẹ́ ìlú lẹ́wọ̀n ní ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ó sì mọ èèyàn gbogbo bí tó bá dé lọ́nà ó ti dá lọ́lá mo mọ̀ gbàgbọ́ pé mọ́tò làkàwé àwọn ọ̀bùlé mi yóò fọ ìjọ ọ̀kan ẹgbẹ́ náà ó fẹ́ ká lé àdúgbò mi mo jẹ́ kó rí i wọ́n tí mo fẹ́ kìlọ̀ fún débọ̀ ní pé débọ̀ kò ní lọ fẹ́ ti mọ ní àjáwọ̀ ẹ̀sìn nígbà tí mo débẹ̀ ó kó gbogbo lórí ayé síbẹ̀ sẹ́ńtẹ́nẹ̀tì níbẹ̀ dọ́kítà níbẹ̀ olórí dàbí tẹ́ríba ìrójọ́ wọ́n fà débọ̀ wọ́n fi fọ́nà débọ̀ tó kọ́ omi ṣe báyìí ìgbà yọ́ lọ́ fún ògbó níwèé tọ́jú èmú ìpè yọ́ lọ́ fún rẹ̀ ìdá ní omi gbójú lẹ́kọ̀ọ́ àpá káwé sọ̀rọ̀ ìka òkè yìí nínú owó fẹ́kọ̀ọ́ náà gbà ó dàbí òun ìgbà yẹn máa tọ́sẹ̀ yìí débọ̀ kọrin ó ní àtàkọrin wọn kówó lọ́lọ́jọ́ olóko kó lọ bẹ̀rẹ̀ ní 1 million àgbà táwọn ní 50,000 débọ̀ sì máa gbé báàgì lé lọlé débọ̀ náà lé lọ mo débọ̀ ó tọ́jú yọ̀nà fún rẹ̀ ẹsẹ̀ jẹ́ kí n sọ fún yín. Like, comment and share, and remember to subscribe to Ilaje TV for more videos.